èyí tí a ṣe ọjọ́ bí ẹ̀ Ọ̀túnba Ògúnbọ̀ Àárín Ọlá Adéyìnlógún Olúìdé gbogbo ayé mọ̀ sí ìlú òkè ẹ̀kọ́ nílé o Nàìjíríà tàwa yìí tó bá wọ̀ sí tó wọ sẹ́kì tó wọlé tó bá tó lọ́wọ́ náà ní o wọ́n kí gbogbo àwọn tó wá bẹ̀ ẹ̀yẹ lónìí ìlà yẹ́lò ló kò lọ rẹ́rẹ́rẹ́rẹ́ yìí àti ìwé yẹ́lò tó wá bẹ̀ ẹ̀yẹ lẹ́nu òkè gbogbo wọn pátápátá láìwọ̀ nìkan òkè àgbà orí owó láti Ìbàdàn tó bá ní ẹ̀yẹ wá sí ìdí ọjọ́ òbí ẹ̀ àgbà orí àbí ọ̀pọ̀ láwọn tó yẹ lẹ́nu. Wọ́n á kí olókìkí ńlá inú pọ̀kásà ẹgbẹ́ ọba wo ìgbàlódé wà lọ pọ̀kásí ẹ̀tọ́ báyìí àti ẹ̀tọ́ bí 40 years. Àwọn náà ní orí AIT ní àwọn náà ní rédíò àwọn náà ní MC ọmọ rédíò tó wá káàdì yẹn bá ní olé lórí ìbò lórí ìdìbò bá lè tẹ̀lé gbogbo ayé mọ̀ sí bàbá akọrin ìwé o gbogbo àwọn pọ̀kásà tó wà bíbà yìí àwọn amúlùdùn kò yẹ pé ọjọ́ kí ìlú mọ́ wa lọ́lẹ̀ bá wa fáṣàgbà especially èyí tí wà nínú Yorùbá section of pọ̀kásà tí ẹ̀ jẹ́ kí àṣà wa kí ó wẹ́yìn ní gbogbo àgbáyé. Èyí jẹ́ ọdún ńlá nínú àwọn tó ti rò mí lọ́wọ́ ní wọ́n sì lẹ́yìn ìwé tí mo lé yìí. Ní ẹ̀yìn ìgbà tí ìlú ara mi lé ó lè láti ilẹ̀ tó lé láti ilẹ̀. Mo ní mo ti fi ọjọ́ èyí ilẹ̀ fún mi. Mo ti fẹ́ tí wọ́n ti ń ṣe pé mi. Mo ti fẹ́ mo ti ràn mí lọ́wọ́. Ó ti hàn kó rí gbogbo ọdún bá nílé yìí máa pàdé ọ̀dọ̀ àwọn ọmọ rẹ̀. Kì í ṣe kó ràn mí lọ́wọ́ lórí ìwé ìròyìn nìkan. Gbogbo ayẹyẹ tá a bá ń ṣe mo máa wà pátá lọ́sọ̀rọ̀ ìpàdé kọ̀mìtì. Kì í wá ṣe pé òyìnbó ìpàdé kọ̀mìtì nìkan nínú àwọn kọ́ńtà tí Ọlọ́run fún ẹ ó fi ràn mí lọ́wọ́ tó lọ sí US. Ìfọwọ́lé mi òkú kan ní orin tó ti ṣe fún mi. Ọ̀pọ̀ olóògbé ìwé ìlú wà ibi tó ti lè bẹ́ẹ̀ ṣiṣẹ́ mọ́ ìwé ìròyìn. Ṣùgbọ́n relationship ní àti kọjá ìwé ìròyìn ó wọnú àwọn ọ̀pọ̀ tí mo ṣe. Èyí tí bàbá sọ lẹ́yìn ní pé mo fẹ́ sísì débi ó lágbára náà wà pé 70, lágbára náà wà pé 80, lágbára náà wà pé 90, lágbára náà wà pé 100. Bí Ọlọ́run bá fẹ́ àwọn wá kejì. Olóògbé ti US nǹkan tó máa jẹ ìlú wa lọ sílẹ̀ ní agbára náà alálẹ̀ United States àkèyẹ̀wò ìṣẹ̀dálẹ̀ United States àkèyẹ̀wò ìlú mẹ́rin United States àkèyẹ̀wò gbogbo ìṣòwòlẹ̀ tó gba lóye jáde ọlọ́run àtẹ̀kùn máa lò wáyé ká wà á pẹ́ láyé wà á ní àlàáfíà orí àlàáfíà ló gbọ́rọ̀ wà á ní àlàáfíà owó la fi ń ṣe ilé ayé ọlọ́run mi lè wọ̀ ní àwọn agbègbè àyè fún mi ọ̀pọ̀lọpọ̀ ló wọ 60 tó rọ́ pé ó yẹ kó ń ṣe lẹ́ẹ̀dì nǹkan tó ṣe lẹ́yìn ó ṣe pàtàkì ọdún ẹlẹ́dàá ẹ̀ ló ṣe gbogbo ọdún ẹ̀ bá máa dì láyé àwọn orí ni
bó bá máa lówó láyé ọwọ́ orí ni, bó bá máa débi ilé láyé ọwọ́ orí ni, bó bá máa yọ ní ewu láyé ọwọ́ orí ni, bó bá máa ní àlàáfíà láyé ọwọ́ orí ni, bó bá máa ní ẹ̀mí kíkò lọ́wọ́ láyé ọwọ́ orí ni. Orúkọ rẹ tó sọ̀ níwá àti bàdàdà orí ló máa yàn wọ́n wá. Ọdún orí oṣù lẹ́yìn o, ọdún ẹlẹ́gbẹ̀ẹ́ ó yà very very important. Ìwọ́n á ṣe tó sọ ọdún ẹlẹ́gbẹ̀ẹ́ kan wá kó àwọn òyìn lẹ́nu lọ. Wá ti fi orí táwọn nínú. O tún wá pa àwọn tẹ́lẹ̀ wọ̀ nípa fún bí ẹ̀yẹ ọ̀pá nípapọ̀. Ní agbára náà ẹlẹ́dẹ̀ òwe gbàgbọ́ nìkan. Ní agbára náà ẹlẹ́dẹ̀ á kì í sówó. Á kì í sálàáfíà. Àwọn tó bá tẹ̀lé ẹlẹ́dẹ̀ òwe ní ọ̀pá lọ́sẹ̀. Tó bá ti bá wọn ṣe ẹlẹ́dẹ̀ ayé àyà wọn. Àwọn ẹni tí tó bá ìrìnàjò jẹ́ ẹlẹ́dẹ̀ àjẹmọ́ jìnnà sí ẹ. Aláàárẹ̀ tó wá kéré kù ẹ́ ẹlẹ́dẹ̀ àjẹmọ́ pàdé báyìí. Mo ṣe ń parí bẹ́ẹ̀dẹ̀ yìí, àwọn àdìmílóníà. Mo ṣe ń parí bẹ́ẹ̀dẹ̀ yìí, àwọn àdìmílóníà. Mo ṣe ń parí bẹ́ẹ̀dẹ̀ òkè tó fẹ́ kù tó nínú ẹlẹ́dẹ̀ àjẹmọ́. Òkè tí wàá tó máa jẹ́ òkè lókè yìí dáhùn. Láti pa ọlọ́run gbogbo àwọn tó wà ẹ̀ lọ́wọ́ tó fi ṣe láti ọlọ́run nígbà bí àwọn